ọ̀rẹ́ ẹja gbàdúrà o bàbá tí bẹ́ẹ̀ lọ́rùn àmọ̀ tó dúpẹ́ lọ yẹn ẹ̀ mọ̀ ṣeun o ẹ̀yin lẹ rán mi lọ láti lọ kọ́ran Yorùbá o Olúwa gbẹnu mi sọ̀rọ̀ o kọ́ wọn o jí ó yí hàn lórúkọ Jésù Olúwa wa àmín. Èmi pàìtọ̀ wa náà mọ̀ ní pàìtọ̀ gbadé ògùn lánàá Ọlọ́run ṣeun àánú ẹ̀ dúró láéláé. Mo fẹ́ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí àdúrà ni o àdúrà ṣe kókó àdúrà ṣe pàtàkì. Mo fẹ́ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí àdúrà ṣe é rí lọ́pọ̀ ọgbà téèyàn bá ń fojú win náà ṣòro àdúrà lèèyàn mọ̀ fi yanjú ẹ̀ ṣùgbọ́n téèyàn ò bá máa dúrà gbà èèyàn kàn máa ṣe wàhálà lásán. Torí náà mo fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ yóò pọ̀ gan o ṣùgbọ́n tó bá yé a dáadáa àwa gan á jà ládùn Ọlọ́run. Pàìtọ̀ wa ńbo lẹ́ ti bẹ̀rẹ̀ àmẹ́yẹ bọ́lá pọ̀ ẹ ní olórí ibi tí ń ti bẹ̀rẹ̀ gan ó nípa àwọn ìwà pálapàla kan tí mo ṣàkíyèsí nínú àdúrà ọ̀pọ̀ wa la níwà pálapàla lọ èèyàn mọ̀ o èèyàn mọ̀ téèyàn bá rẹ́ni láyé èèyàn wọ́n á mú lẹ́sẹẹsẹ kí n tó bẹ̀rẹ̀ ògidì ìdánilẹ́kọ̀ọ́ gan lórí àdúrà wọ́n kọ́kọ́ kọ́ yín àwọn ìwà kọ̀ọ̀kan tí ọ̀tọ̀ tá a máa ṣe nú àdúrà ìwà tí ò nítumọ̀. Ìwé Mátíù orí 6 ẹ kọ́kọ́ gbọ́ ń tó sọ ẹsẹ̀ 7 ẹ̀. Mátíù orí 6 ẹsẹ̀ 7 Bíbélì ní ṣùgbọ́n ńgbà tẹ́yin bá ń gbàdúrà ẹ má ṣàtúnwí asán bí àwọn kèfèrí wọ́n ṣe bá torí ọ̀rọ̀ pípọ̀ gbọ́ tiwọn àtúnwí asán ọ̀kan nù wà pálapàla tí mo ti ṣàkíyèsí láàrin ẹ̀yin èèyàn mi nu o àtúnwí asán. Pàìtọ̀ wa kí n ìtumọ̀ rẹ̀ ò ṣe kọ́lọ́fín kankan kéèyàn máa ṣàtúnwí Bíbélì ní a máa ṣàtúnwí asán. Lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ bá ráwọn èèyàn jẹ́ ń gbàdúrà wọ́n ní Olúwa Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe bàbá 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 ṣe àtúnwí asán nù àtúnwí asán nù. Lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń fọpọlọ ro Ọlọ́run bí èèyàn pé tí n bá ṣàtẹnumọ́ rẹ̀ yóò dáhùn torí àtẹnumọ́ kọ́ ní ṣe é dáhùn. Ó ti sọ ń bí oní ẹ̀ máa ń ṣàtẹnumọ́ bí àwọn kèfèrí. Láyé ìjọ ńgbà tó yẹ ọ̀rọ̀ Ọlọ́run ò tí ìyá wa náà tá a bá lórí òkè lọ gbàdúrà báyìí àwa jẹ́ rò pé bí ẹ̀fọn ti dẹ̀yàn dáadáa làdúrà ti gbà ní lẹ́ra wa géńdé Ọlọ́run nú ọyẹ́ tọ́jẹ́ pé síngílẹ̀tì nìkan ni ó kù lọ́rùn wa a rò pé bí yàbá jẹ́ dáadáa Ọlọ́run àtòrí ẹ̀ gbọ́ ẹ wà mọ́ látòrí asán tán bí àmọ́ yí lẹ̀ bá Olúwa bàbá bàbá àárín ọgbọ̀n ṣẹ́jú tẹ́lómi sọnù bàbá 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 àtúnwí asán kò nítumọ̀ kò sí gẹ́ni kò nítumọ̀. Ẹ̀yin náà wò báyìí wọ́n ní fọ̀ràn lóra rẹ̀ wò lòdì fáfá lásọ kan ẹ̀yin náà wò ń pàtàrà tọ́mọ rẹ bá wá sọ́dọ̀ rẹ yọ ní pé junior mọ̀ wá o kí ni a sọ fún wọn mọ̀ ní ọgbà pẹ́ńsùrù wà ní wọ́n ní ó mú pẹ́ńsùrù wà ní sùkúù ọwọ́ adúlọ̀ dáàdì pẹ́ńsù dáàdì pẹ́ńsù pẹ́ńsù dáàdì sọ ní pé junior àbí nǹkan tábà ọ ọwọ́ rú ẹ̀ ìrọ̀ táì bá bára wa sọ̀rọ̀ báwọn tá ń sọ fún yín pé béèyàn ṣe bọ́lọ̀ ń sọ̀rọ̀ náà tá ń sọ bẹ́ẹ̀ ẹlòmíín wà lórí òkè bí mo ṣe ń wàásù ní ìsìn tí ń yílẹ̀ alóhùn yílẹ̀ wájú Ọlọ́run ara rẹ̀ ọkàn dọ̀tí lásán béèyàn ṣe gbàdúrà kan Bíbélì ní ẹ má ṣe àtúnwí asán ẹ má ṣe àtúnwí asán ọ̀kan nú wà pálapàla nú àdúrà nù kéètàn o ó tún kù nìbọn ro ẹ tún wò wà pálapàla kan Ìwé Lúùkù orí 11 ọ̀ràn ti gba wà léèwé a wà léèwé fásitì èmi náà mà lọ fásitì nǹkan gbé èbó ni wọ́n mà lọ fásitì wọn kàn gbé èbó ni ní ẹnìkan la bá fẹ́ ṣe ìsìn ìrìbọmi ní àwọn wàásù tí ó wà ṣe ti dé ọba ti tìyàn bọmi báyìí
àwa tá a ti ṣèrìbọmi tẹ́lẹ̀ ń tíya káwo tó wà léèwé àwọn ọmọ gbàdúrà létí bèbè omi bọ̀dá kan báyìí ó tó fi wà pálapàla àwọn wà pálapàla tí mo ti bá pàdé láàrin ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀dá wọn bẹ́ẹ̀ ní kí á mọ́ sá pàtó wa kí n wà pálapàla ìwà pálapàla mọ̀ ní kéèyàn mọ́mọ́ sọ̀rọ̀ ńgbà tí bá ń gbàdúrà mọ́mọ́ ti rí hàn wọ́n àṣẹ báyìí wájú ọlọ́run. àmọ́ àjọ tí máa ń múnú run olùṣọ́ àgùntàn ẹlòmínú àsìtún àjókòó wájú pàtó ni ọyẹ gbàdúrà wọn ò sì ní yanu wọn ò ṣe bí olúndù kọ̀ǹsádùá téèyàn ìyanu àdúrà yàtọ̀ fèrò ọkàn àmọ́ ẹ̀yin wọn wá bá Jésù ní òwe Lúùkù orí 11 ẹjọ́ bá parọ́ ní òun lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn ẹsẹ̀ kìíní ẹ̀ bó ti ń gbàdúrà níbì kan nígbà ọ̀dákẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bá àti gbàdúrà bíjọ́ àánú sì ti káwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó sì wí fún wa pé nígbà ẹ̀yin bá ń gbàdúrà ẹ máa wí pé nígbà ẹ bá ń gbàdúrà ẹ máa wí pé kò sọ pé ẹ máa ronú pé ó ní ẹ máa wí pé ẹnu ẹni là á fi kọ méje kò ṣáàdúrà olúndù kẹ ẹ máa mérí kí n ọmọ ọlọ́mí wà bá náà o àwọn alákọ̀wé wọn ọmọ nǹkan kan wọn mọ wò bọ̀ báyìí irú àdúrà wo nu àdúrà yàtọ̀ sí irú ọkàn ìwà pálapàla nu ẹ rí i pé mo tún pàdé ọ̀rẹ́dà ní ìsìn o ǹjẹ́ ẹ mọ̀ wípé mo tún ràn mí àkésù ara ń tiẹn ìwà pálapàla náà nù àgbáyà ẹ kúkú jí mọ̀ mí wọ́n tí ẹni ọba àjàbá gbé lọ ọba tó ń parọ́ mọ́ ta ni ó pa tí ìrànṣẹ́ ọlọ́run ọba tó sòótọ́ ọ̀rọ̀ fún yàn ta ni ó sọ fún yàn wọn kàn yín dáadáa ìwà pálapàla kẹta ni mu kéèyàn tó máa kí àkésù ara orí tẹlifíṣàn jọ kan mọ mọ̀rẹ́ nìkan tí mọ̀ ń wàásù kí má ṣe gbogbo ẹni tí ń wàásù lórí tẹlifíṣàn lèèyàn mọ̀ gbọ́dọ̀ máa gbọ́ ìmí ìwà nù wọn tó jẹ́ pé wọ́n kàn kẹ́mi wọ́n dẹ́mẹ̀yàn légbodò ní tí wọ́n bá ń gbọ́ tẹ́tí sí wọn nígbà tí ń wàásù pé ọba ni ẹ gbàdúrà o ẹni gbé rẹ̀ tó bá dójú ẹ lọ́lọ́run ọkọ̀ dá lóhùn ọwà ràn mọ́ ọlọ́run náà àkésù ara àkèhá lóhùn Olúwa irọ́ àwà pálapàla nú àdúrà nù ìwà ránran ò nílò àti pariwo kó o sì aṣọ ara béèyàn ṣe gbàdúrà kọ́ àdúrà kọ́ òun bá nǹkan léèyàn ṣe gbà ìwà pálapàla nínú àdúrà nù kéèyàn máa pariwo kéèyàn kọ́rùn ọ̀fẹ́ ìjábọ́lẹ̀ irọ́ bá nǹkan léèyàn ṣe gbàdúrà àwọn ìwà pálapàla wa gbọ́dọ̀ dẹ́kun ẹ̀ èèyàn ò nìkan mọ̀ kọ́ ẹ̀wà tún lélẹ̀ ẹ mọ̀ pé ńgbà míì wà tá a bá wà náà jọ wọn á yá o àǹtí Wùmí ẹ wá gbàdúrà fún gbogbo wa Wùmí tí gbogbo wa mọ̀ pé tí bá ń sọ̀rọ̀ àmọ́ bí ṣe é sọ̀rọ̀ ọ̀tọ̀ lóhùn àdúrà ọ̀tọ̀ lóhùn tọ́pọ̀lọpọ̀ fi sọ̀rọ̀ bá nǹkan léèyàn ṣe gbàdúrà wọn ní Olúwa Ọlọ́run Olódùmarè ẹ̀dùn Ọlọ́run gangan mọ̀ sọ pé àbí Wùmí kọ́ ẹ̀ ni ìran wà ránran nú àdúrà nù sórí béèyàn ṣe sọ bó ṣe ń sọ̀rọ̀ báyìí ni o ṣe máa gbàdúrà tí pẹ́tọ̀ wa bá fẹ́ gbàdúrà bẹ́ẹ̀mi ṣe gbàdúrà náà rèé torí bó o lóhun ìsọ̀ tó sì jẹ́ pé Jákọ́bù ni ọ́ Ọlọ́run kúkú mọ̀ ó lọ́dọ̀ bẹ́ẹ̀ ẹ má jà máa hu àwọn àwà pálapàla nínú àdúrà ẹ má ṣàtúnwí asán ẹ ṣẹ̀dẹ̀ ń bá ọ̀rọ̀ ń délẹ̀ arákùnrin tí mo nígbà tá à ń ṣèrì bọmi ní ọba mọ́ mi rí báyìí ṣé ẹ̀sìn mọ̀ pé tí ìbẹ̀bí odò láwà lójijì ní ọba pa Jésù mo ní abẹ́ ìwà rọ̀dàràn tó bá pariwo lójijì báwọn kéèyàn má tọ́ lọ ní omi wà ránran irọ́ àdúrà ìwà pálapàla nú àdúrà nù pẹ́tọ̀ wa ọ̀dà èwo làdó Olúwa tí Jésù pa ó ní Olúwa dárí àìṣe déédéé mi jìmí bẹ́ẹ̀ mi náà ṣe ń dárí jẹ́ lòmíì ṣe ráwọn ìwà pálapàla kan wà nú àdúrà ẹ jẹ́ ń sọ fún yín ó nílò àti tọrọ ìdáríjìn àfi tó bá dẹ́ṣẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé káàtì aṣọ di àṣà àdúrà Olúwa lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àwa kọ́ ní mọ̀ kọ́ ládùúrà Olúwa àwa májẹ̀mú títún mọ̀ kọ́
ṣé bólúwa lọ́kọ́ wọn Jésù èkú ńgbà náà tẹ́ ẹ bá ṣàkíyèsí àdúrà Olúwa o nínú ìwé Lúùkù orí 11 tá a kà yìí ẹ rí i pé kò sóko Jésù nú àdúrà o àwa kọ́ ni a kọ́ fún python tẹ́ ń sọ ni pé ká má máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ìgbà tá a bá gbàdúrà ní tí mò ń sọ gan-an nu ẹ̀yìn ní tí mò ń sọ gan-an nu ẹ mọ̀ pé tí n bá sọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ bọ́yá ní tí ń sọkọ́ yìí kò sí nú ọ̀rọ̀ mi pàkátá sàn báyìí lágbàlagbà síntọ́ ni wọ́n sọ tí mo fẹ́ sọ tí ó kìlẹ̀ àṣìyàn ni èyí ni pé ẹ nílò àti máa tọrọ dáríjì gbogbo ìgbà tẹ́ ẹ bá dẹ́ṣẹ̀ ẹ wò ó ṣé kò tójú súyàn náà kí n sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní ìsìn mọ̀mọ́ dáríjì mi mo fọ́ kéémù yín ọ̀dà ṣé mo fọ́ kéémù yín tó o bá fọ́ kéémù ó ṣe lè sọ pé wọ́n dáríjì ọ̀pọ̀ fọ́ kéémù bẹ́ẹ̀ lọ́mọ̀ ṣe rí tó o bá dẹ́ṣẹ̀ tọrọ dáríjì á dáríjì ọ̀ kì í wá ṣe pé ẹ wá sọ dàsà jojúmọ́ àwọn àwa pálapàla nú àdúrà nù wọn mọ̀ tí rẹ́lòmíì tí ọmọ gbàgbọ́ náà lè dáhùn àdúrà àbí tó bá gbómi kalẹ̀ àní tí n bá ka ṣáàmù sómi ẹ ò nílò ṣáàmù sórí omi àwa ránran nú àdúrà nù sẹ́ni lóde òní oríṣiríṣi wà pálapàla lọ́wọ́ o kéne mo ti rán nǹkan tó jẹ́ pé wọ́n kà mú nǹkan wọ́n á máa jẹ bá ń kọ́lé yẹn ṣe gbàdúrà tẹ́ ẹ bá fẹ́ gbàdúrà ẹ yanu kí ẹ wí pé ẹnu ẹni làá fi kọ méje Ọlọ́run lèèyàn máa bá sọ̀rọ̀ ló kọ Jésù àgúdọ̀ ṣẹ́gun àwọn àwà pálapàla ẹ má gbàgbé gbogbo ohun tí mo kọ́ àyè o torí ká tó mọ́rọ̀ àdúrà sọ gangan a gbọ́dọ̀ ṣẹ́gun gbogbo àwọn àwà pálapàla nú àdúrà èmi náà mọ̀ pàìtọ́ gbogbo wa èmi pàìtọ́ gbadé ògùn lánàá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ẹni lórí àdúrà a gbọ́ wìnrìnwìnrìn ọ̀dà o ó tún dàbọ̀.